Ìjẹ́kù dédé àkókò yìí jákèjádò ibi tí ẹ ti láǹfààní àti máa wo Orúmẹni Ọ̀wọ̀ TV. Ìlú Mọdákẹ́kẹ́ la wà báyìí o. Tí ẹ bá rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arákùnrin Adé tí wọ́n fi tó wa létí tá a sì gbé ohùn rẹ̀ jáde ìyẹn lórí ètò Orúmẹni Ọ̀wọ̀ wípé ó ní accident ìyẹn ìjàmbá lórí ọ̀kadà ní Alákíá ní ìlú Ìbàdàn ìyẹn ní àṣálẹ́ nígbà tí ó ń bọ̀ wá sílé ní Alákíá ìyẹn láti Mọdákẹ́kẹ́ níbàdàn. Ilé arákùnrin náà lẹ́ ń wò yìí ní ìlú Mọdákẹ́kẹ́ ní ìlú Ilé-Ifẹ̀. Tẹ́ bá wo ẹnu ọ̀nà yìí wheelchair àti arákùnrin náà fi ń jókòó òní eléyìí o, tó ké gbàjarè síta wípé ó nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. Kábíyèsí rẹ̀ Elédùmarè, máa wọnú ilé lọ báyìí láti lọ bá arákùnrin Adé náà àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ká lè mọ ibi tí a tọwọ́ bọ̀ ìyẹn gbogbo ọmọ Nàìjíríà láti ran arákùnrin náà ní ọwọ́. Mo ti wọlé sí inú ilé arákùnrin Adé náà báyìí. Passage ilẹ̀ ń wò yìí o tá a mọ̀ sí ọ̀dẹ̀. Ibi tí ẹ̀ ń wò ní ojú ìwòran yín yìí ibẹ̀ ni yàrá arákùnrin Adé. Màá wọlé báyìí láti lọ bá arákùnrin náà láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀. Ẹ kú dédé àkókò yìí o. Ẹ bá mi dárúkọ yín fún ọmọ Nàìjíríà. Orúkọ mi ní Ìgè Adéoyè. Ìgè Adéoyè. Bẹ́ẹ̀ni sà. Níbo la wà ẹ́? Mọdákẹ́kẹ́ Ifẹ̀ lẹ́wà yìí. Ṣé inú yàrá yín la wà yá àbí? Bẹ́ẹ̀ ni yàrá ọ̀dọ̀ mi lè rí i. Tẹ́ ń gbélé léyìí Bẹ́ẹ̀ni. ẹ̀yà àti ọmọ yín là ń wò lójú ìwòran yá àbí? Bẹ́ẹ̀ni náà ni ọmọ mi náà ni. Ọmọ yín náà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ náà ni ìyàwó yín náà ní àbí bẹ́ẹ̀ kọ́? Àdúpẹ́. Tábà wá bi ní léèrè arákùnrin Adé, Sà. kí ló ṣẹlẹ̀ sí yín gan? Accident ni mo ní ní Adégbà yìí. Wọ́n sì ní spinal cord injury ní problem tí mo ní láti báyìí. Bó o lẹ ṣe ní accident náà? Mo ń bọ̀ láti Ifẹ̀, mo wá sí Ifẹ̀ láti wá bí àwọn family mi wò. Mo wá ń padà sí Ìbàdàn. So mo dẹ̀ sí débẹ̀ mo ti Adégbà yìí náà sì ní pé kán dúró pé kán dá sí títì mi kán dúró. Ṣé lálẹ́ ni? Lálẹ́ ni lọ́wọ́ ọ̀rọ̀ ni. Bí ó ti mo dẹ̀ dúró, mo dúró níbi náà mo dúró sí pẹ̀lú helmet lórí mi. Ní bá mo kàn gbọ́ pé ẹ ti pa bọ́ yí ẹ̀yìn tí máa wò mí ọ̀dọ́rùn yẹn padà. Mo mọ káàtó speed bọ̀ yẹn palẹ̀ mi mọ́ látẹ̀yìn. Ọkọ̀ tó wà lẹ́yìn ó gba yín látẹ̀yìn. Ó gbá mi látẹ̀yìn. Kí wá ló dà sójú títì gan? Mi ò lè sọ pàtó tí wọ́n dòbí yìí torí wọ́n dá wa dúró ni torí mi ò lórí ọ̀fẹ́ àti dé. Nígbà gbé mi kọjá mi gan mọ̀gbà náà wọ̀n. Nígbà gbé yín kọjá bẹ̀rù gbà náà mọ́. So láti gba ìmúrẹ̀ tí wà lẹ́nu ẹ̀ láti wọ́n ti gbé rí. Nígbà wá gbé yín láti bẹ̀yẹn ibo náà gbé yín lọ? Wọ́n gbé mi lọ sí UCH. Anágbó ogun tí mo nígbà yẹn ata tẹ àbúrò ẹ̀gbọ́n wọ́n support náà ta kókó bàbá ta. Nígbà tí sọ pàtó nígbà yẹn àkọ́kọ́ mọ pàtó nǹkan tó ń tẹ́lọ̀ ṣẹlẹ̀ kẹta ẹ̀sán àrùn ẹ̀ bá ṣe wú yóò gbádùn láfi ń ta gbọ̀ngàn pé tó bá ṣiṣẹ́ wà bá ta nǹkan pé tí n bá ṣiṣẹ́ o màá dá àwọn gba àwọn kan yẹn padà. Iṣẹ́ wo lẹ ń ṣe gan? Mo ń ya fọ́tò mo yẹn ṣe fídíò rẹ̀ tó ń sí editing. Ṣé nílùú Ìbàdàn? Nílùú Ìbàdàn. Ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí yín bo náà wà? Àwọn mọ̀lẹ́bí mi wà ní Mọdákẹ́kẹ́ náà mo ṣe kò dé mo débà náà ó ti ju bí 2 years lọ pé tó bá lo sí tí mi náà bá fi stand máa dáadáa pé màá kó wọn ní Mọdákẹ́kẹ́ o láti gbowó ọjọ́ wà ní Ìbàdàn. Ẹ wà kóyàwó àtọwọ́ mọ́. Bọ́ọ̀ wá sí Ìbàdàn kájọ wà Ìbàdàn wà láti wà lójú kan náà Ìbàdàn mo fi lọ kágbá kó yìí tí mo kò yí yìí o. Ẹ wá gbọ́ ẹ lò tó ṣù mélòó ní UCH? Oṣù mẹ́wàá ni mo lò ní UCH 10 months. Ẹ tún gbọ́ kàn sí tó bá já sí pé kì í ṣe alẹ́ lè bá gbé ọ̀kadà yìí só ṣe é ṣe kíjà báyìí mọ́pọ̀ tó báyìí? Tó bá sálẹ̀ ni kò lè pọ̀ tó báyìí yóò ti máa gun máa ń tó bá ṣe ọ̀sán? àbí tó bá sí ọ̀sán kò lè pọ̀ tó báyìí torí tí mo bá tó wá rí pé ìwọ̀n ìdàbẹ́ yẹn màá wá bí rán yíyá kí n dá lápá ọ̀ ẹsẹ̀ tí màá wá bí rán dá sí torí mi ò kì í sáré mi ò rẹ̀sẹ̀ máa gun máa ń sìn mo ti ń gun máa ń sìn pẹ́ mo máa ń gbé máa ń sìn lọ sẹ́dó máa ń gbé lọ sọ́rẹ̀ mo ti ń gun máa ń sìn pẹ́. Kó tó wá di pé màá wá béèrè lọ yín gan pé ẹ̀kọ́ wo ni ìṣẹ̀lẹ̀ yìí kọ́ yín? Ipò wo lẹ wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ? Spinal cord injury ni mo ṣe wà ojú kan mọ́ wa ojú kan mo ti ń yàgbé ojú kan mo ti ń tọ̀. Báwo lẹ ṣe ń ṣègbọ̀nsẹ̀? Inú kan ikùn mo ti ń ṣègbọ̀nsẹ̀. Ẹ ṣáà wò. Èwo là ń wò tó pupa yìí? Ìgbẹ́lẹ̀ ń wò mí ti ìgbẹ́ kíní òròbó náà tán yọ jáde láti kàn nílé òròbó ni yọ jáde láti ìdí. Tán yọ láti ìnìyẹn? Ìrìnlẹ̀ Kábíyèsí Ọlọ́run. Bó lè ṣe wá ṣègbọ̀nsẹ̀?
ibi tí mo ti ń ṣègbọ̀nsẹ̀ náà ni màá sáà sí sọ pé kí ni colostomy pint mo kọ́ ń lò bọ̀ colostomy pint yẹn wọ́n débi pé ní £100 ni mo sì lè lò tán lójúmọ́ mẹ́yọ mẹ́ta pé ní £300 ìní wọ́n ń tà ni á wọ́n ń tà ìyẹn colostomy kílẹ̀ pé colostomy pint ẹ sì lo mẹ́ta máa lójúmọ́. lo mẹ́ta lójúmọ́ bí bá ṣe ṣe àmì mo lè pé mo jẹ lẹ́ẹ̀kan gan tẹ́ pé oúnjẹ tí mo jẹ́ àdànù òru dànù dànù tó kí màá bẹ̀rẹ̀ sí máa yàgbẹ́ so mo máa ná la láì máa mọ irú mo rẹ̀ tí ọba ti ẹ̀jà sí ó já sí ó jẹ́ kí n máa lo nylon tí mò ń lò yìí tẹ́ pé dókítà gan àgé ìsìn kí n máa lò ọ̀ kó sówó tí mo lè ra ìtọ́ni kí n máa lò mo fi lo nylon yìí pẹ̀lú blaster gbàmí tí n bá ṣe bí báyìí máa mọ yún gbójú blaster yóò máa yún mi gan. ta ló bá yín ṣe operation láti gbé jáde báyìí. usaid náà bá mi sọ operation yìí láti gbé jáde. láti gbé jáde bẹ́ẹ̀ colostomy pint wọ́n ní kí n máa lò. náà ní kí n máa lò ní máa fi sójú ẹ̀ mo dẹ̀ ń lò tí mo ń lò bá mo wà lọ́wọ́ mi tí mo rà tí mo ń lò ògbà tí o ṣàgbára mọ́ tí o tiẹ̀ sí ẹ̀kan mọ́ àdọ́gbọ́n láìlọ́n báyìí láńlo láìlọ́n. ta ló fún yín láì díà láìlọ́n tẹ́ ń lò yìí. mo lè kọ́ ẹ̀mí lọ kọ́ mi torí pé mo lè pé nìkan ló kọ́ mi. ẹ̀mí mọ́ lọ́kọ yín. kọ́ mi lágbà mo lè tí ń lò kò sí mo ọ̀pẹ́sẹ̀ ògbósà ní fọlọ́run lókè ọ̀run ṣùgbọ́n káwọn ọmọ Nàìjíríà ò gbà mí kan ràn mí lọ́wọ́ kásì ẹ̀ bá ń dá padà sí nọ́mà kó wà ní tó yẹ kí ó wà. kẹ́lì mọ́ ṣègbọ̀nsẹ̀ láti fi kẹ́kẹ́ tí mọ́ ṣègbọ̀nsẹ̀. màálì mọ̀ sí báyìí àwọn èèyàn bá ṣègbọ̀nsẹ̀ láàárọ̀ tẹ́lẹ̀ nígbà tí n tó ládẹ́ nílé má ṣègbọ̀nsẹ̀ lónìí olódìjọ́ kejì ní tó ṣègbọ̀nsẹ̀ báyìí ní ìsẹ̀ bọ́ bá ṣe bu ni mo lè ṣègbọ̀nsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mo lè ṣe lẹ́ẹ̀mẹ́rin lójúmọ́ lójúmọ́ tí yọkàn mọ́ jáde fún ara ẹ̀ náà ni. yóò kàn fún mi yóò kàn fi gbègbè pé mo mọ̀ pé yẹn fẹ́ yàgbẹ́ báyìí pé yẹn fẹ́ yàgbẹ́ báyìí gbòdò kúrò rẹ̀ jáde síta from there gbòdò rẹ̀ mọ́ jáde ọmọ ìbálẹ̀ pẹ̀tà ara tù nìkan sojú bẹ́ẹ̀ ni tí mo sọ ẹ̀ ní ara máa ní mi pé ẹ bá dúró pé sọ́mi pé kankan ń ṣe mí mo máa ń ní mi lára wọ́n á mọ̀ pé kankan ń ṣe mí lójú mi ó pọ̀ ògùn ọmọ jáde lára mi bí ara bá dẹ̀ tù mí padà màá sí láti ojú ẹ̀ màá tún rẹ̀ màá tún lẹ̀ mí mọ́ bí mo ṣe ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn kí ni nǹkan tí wàá fẹ́ kàn ọmọ Nàìjíríà ṣe fún yín báyìí operation wo gan lẹ fẹ́ ṣe báyìí. operation méjì ni mo fẹ́ ṣe. àkọ́kọ́. bó àkọ́kọ́ ilé ló ṣe pàtàkì jù ti pé diverting colostomy ló ṣe pàtàkì. diverting colostomy yẹn. tó bá mi dá padà sí normal because ó ń fún mi problem tó pọ̀ gan àwọn nǹkan tó rọ̀ tó ti ẹ̀rọ mọ́ pọ̀ because n dédé mú nǹkan kí n dédé jẹ́ ní àwọn gbọ́dọ̀ fọṣẹ fọwọ́ ìdádì tó sọ̀wọ́ gbogbo àwọn kan náà rìn bí mo rà ń jẹ bí n bá tí ì rí nǹkan yẹn náà mi ò lè jẹun bẹ́ẹ̀ bá rí yàn mi ò lè jẹun ń fọwọ́ torí anytime lè yìn mi fọwọ́ mi lọ bẹ̀ tí máa lè tó ilé fi ọwọ́ yẹn jẹun yóò tó kọ́ sí nǹkan mi sí mi lára máa fọṣẹ fọwọ́ ìdí tó fọwọ́ sí everything nítorí jẹun ọjọ́ mi tí ó bá tí yà bá wáyà ọwá nǹkan á ti jẹ lọ tí ọba yìí sì máa wà nílé títí ni bó sì lọ́ba tó dé máa tó yẹ kí bàtí rẹ̀ tí ọba ń gbomi lọ́sẹ̀ láti fọwọ́ mi.